látàrí bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tàbí agbègbè ní ń fojú winá ìpèníjà kan àbí míì. Àwọn akọ̀ròyìn iléeṣẹ́ wa Planet Online TV dé agbègbè Òsosùn Tuntun níjọba Ìbílẹ Ifọ̀ nípínlẹ̀ Ògùn láti mọ ohun tí wọ́n ń dojú kọ. Ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n bá akọ̀ròyìn wa sọ. Orúkọ yín sà? Já Michael Adéníyì lórúkọ tèmi ń jẹ́. Àdúgbò wo la wà yìí? Mo wà ní àwa lọ́pẹ́yẹmí lóṣooṣù tuntun. Ọ̀pẹ́yẹmí ní Òsosùn Tuntun. Mi dẹ̀ ní fáìsì àdúgbò torí ṣáàmánù wa ò sí nílé báyìí. Ẹ kàn sí wa fún ìpolówó ọjà tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ káyé ó gbọ́. Planet Online TV. Àgbà ló tó rò Ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ìjọba tí ó ti lọ tẹ́lẹ̀ wọ́n gbìyànjú wọ́n gbé transformer fún wa. Ìjọba tó wá wà ńbẹ̀ ńsìn àwọn náà ń gbìyànjú because wọ́n ti pè wá, wọ́n ti bá wa sọ àwọn ọ̀rọ̀ kan páwọn máa ṣe é. Pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ tiwọn náà. Irú àdúgbò yìí ńsìn àwa community a ti grade ọ̀nà, òpópónà onígi tá a ní a ti ń ṣe block ẹ̀ díẹ̀díẹ̀. So ìyẹn nǹkan táwa ṣe nìyẹn. Ṣùgbọ́n ìjọba ohun tá a ní lọ́wọ́ wọn ni pé a need health center níbí báyìí. Ládùúgbò wa yìí, ó ń jẹ́ wa Ọ̀pẹ́yẹmí yìí, a need health center. Ọ̀pẹ́yẹmí ní Òsosùn. Ọ̀pẹ́yẹmí lóṣooṣù tuntun ní community wa need health center. Kò sí níbí báyìí. Àfi káwọn ọmọ ẹ̀ṣẹ̀ máa fi ọ̀kadà kó àwọn ọmọ wa lọ sóṣooṣù ọ̀ ká máa lọ sí other side. Ìyẹn bẹ́ẹ̀ ọ̀nà náà tún jẹ́ wáyà. Ọdún náà wọ́n ti ń gbìyànjú torí Táyé Olú ọmọ speaker wọ́n ń gbìyànjú. Wọ́n ti ṣe ẹ̀gbẹ́ lọ́hùn yàtọ̀ wọ́n ti táyà àwọn ibì kan. Ó wá pẹ̀gbẹ́ bí wọ́n ṣe bá wa grade ẹ̀ láìpẹ́ yìí. A lè mọ̀ pé wọn ò gbàgbé wa ṣùgbọ́n tó bá wa rán wọn létí. Wọ́n jọ bá tún wò torí ọdún náà wọ́n ti ṣe iléèwé fún wa. Àwọn iléèwé wa náà àwọn atẹ́gùn ti gbé àwọn rúùfù páànù kọ̀ọ̀kan ńbẹ̀ yẹn. So wọ́n ti gbìyànjú náà. Àwọn ibi tó bá jẹ́ pé omi pọ̀ jọ ká lọ kì í ṣe pé àwa nìkan ní Ifọ̀ nìkan kọ́ l'Ògùn state. Ògùn state pọ̀. Ṣó rọrùn fún àwọn ọmọ láti máa lọ sí ilé ìwé? Ó jìnnà. Even though school wa bíbá ó fẹ́ súnmọ́ Arígbájú. Ìyẹn school tí àwọn ọmọ ń lọ. Táwọn ọmọ lọ bí ìkan tún wà lóṣooṣù náà tó pọ̀ jù. So dẹ̀ tọ́mọ wa dẹ̀ fẹ́ school káyọ̀ máa kó àwọn ọmọ lọ títí lọ́hùn. Táyé Olú ọmọ ń gbìyànjú náà tọ́lẹ̀ fi mọ́tò kó àwọn ọmọ wa lọ sí Pákòtò. Ẹ jọ̀ọ́ tọ́ bá tún lè bá wa tún ṣe ìyẹn náà. Bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Já Michael Adéníyì Ọ̀pẹ́yẹmí community lóṣooṣù tuntun. Ní àdúgbò wa owó tọ́rọ́kọ́bọ̀ tá à ń gbà lówó minute because every 15 days la ń ṣe meeting. Owó minute tá à ń gbà òun la fi ń generate nǹkan ribiribi sí àdúgbò wa bí ká ra òpó. Recently ó sì ní iye òpó tá a rà sí àdúgbò wa tá a rì mọ́lẹ̀. Then ọdọọdún la máa tún grade àdúgbò wa because kà sí ìjọba tí dá wa lóhùn láti wá dá ọ̀dà sí àdúgbò wa. Ọdọọdún la máa ń grade àdúgbò wa. Gbogbo àwọn òpó tá a máa ń need la máa ń rà lọ́dọọdún. Owó tá a bá dájọ ní every 15 days òun la fi ń rà. Kíjọba ràn wá lọ́wọ́ kó wá assist wa because iṣẹ́ yìí ó pọ̀ jù fáwa náà láti ṣe. Then àwọn bíi wáyà tá à tún transfer káàkiri sí àdúgbò fúnra wa náà là ń rà. À ń bẹ ìjọba Dàpọ̀ Abíọ́dún kó wá ràn wá lọ́wọ́ kó lè assist wa ní àdúgbò wa because àdúgbò wa mo fẹ́ lè sọ pé ó wà ní àdúgbò tó jẹ́ pé wọ́n rí ìbòjú because kó wá ràn wá lọ́wọ́ ní Òsosùn yìí ká lè ní ìlọsíwájú ńbẹ̀ because ilé ti pọ̀ rẹpẹtẹ ńbẹ̀ rẹpẹtẹ gan. Àwọn agbọ̀n ò lè fẹ́ kí ìjọba bá yín fọwọ́ bà gangan. Nǹkan tí mo fẹ́ jẹ́ kí ìjọba bá fọwọ́ bà ojú àwọn ọ̀nà wa láti Olómù dé Òsosùn yẹn tí wọ́n sọ fún wa ní last year pé àwọn fẹ́ bá wa ṣe kó bá wa mú lọ́kùnkúndùn láti bá wa ṣe ọ̀nà yẹn kó wà òkè gan because ọkọ̀ great ẹlẹ́nu jẹ́ mẹ́ta yìí. Àwọn ará wọn tó súnmọ́ wa ń bí àwọn bíi Ṣìfdérìn Ọlákúnlé Olúọmọ because mo gbọ́ lẹ́nu jọ́ mẹ́ta kan pé ó ti ṣe other side lọ́hùn because side bíi ló kàn kó bá wa ṣe kó bá wa mójútó. Mo ń bẹ ìjọba Dàpọ̀ Abíọ́dún kó jọ ń dúró lọ́hùn kò ní sí wọn ṣe kó bá wa ṣe nírìyànjú. Then ọ̀rọ̀ náà wa ìyẹn náà ń ṣe ségesège iná wa ò tí ì stay ní àdúgbò yìí. Mo dẹ̀ ń fẹ́ kí iná wa yẹn kó stay. À ń bẹ ìjọba Dàpọ̀ Abíọ́dún kó bá wa ṣe Ọlọ́run kún wọn lọ́wọ́. Nǹkan míì tí mo tún bẹ̀ wọ́n fún ni pé ká ní security kí security wa tight. I need the security because àwọn
àwọn alọ́kó ló ń kígbe yẹn wọ́n yọ wá lẹ́nu ládùúgbò yìí but à ń wá kí security wa gan kó tight kọjọ kó bá a fi kún fún nǹkan tó bá fẹ́ wá ṣe fún wa níbí. orúkọ mi ní Mustapha kí n jẹ wá ń yàjò ní àdúgbò yìí òun náà ní iná táwọn àwọn yòókù ní ti bẹ̀rẹ̀ sí dárúkọ yìí àmọ́ èyí tó wá jẹ́ pápá rèé ibẹ̀ òun náà ni pé transformer kan ṣoṣo ní community bíi 11 ló ń lò. community bíi 11 ní Òsosùn yìí bẹ́ẹ̀ jẹ́ lè dárúkọ díẹ̀ nú àwọn community tá à ń sọ nípa. Ọpẹ́yẹmí community ó ń lò, Ìtẹ̀síwájú ó ń lò, Ire Akari ó ń lò, Àǹtí Ayọ̀ ó ń lò, Májẹ̀mú ó ń lò, Orísun Ayọ̀ ó ń lò.